nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Òun ni mo gbọ́ àfáà kan ilẹ̀ yìí náà ni ìmọ̀ awé láwà ní funfun a sì máa wọ́sọ funfun báyìí. Òun láwà ní tiẹ̀ yìí èso oríjìnà láwà. Ó sì lóhun lálù Kùránì lọ́wọ́, Kùránì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òye. Wọ́n máa fàlù Kùránì pè yàn kálù Kùránì ọmọ yìí. Ìmọ̀ awé láwà ní kan funfun bàbá báyìí. A sì máa wọ́sọ funfun báyìí. Ilẹ̀ yìí náà làfọ̀. Wọ́n ẹ̀sẹ̀ máa pa aláìmọ̀kan ni. Wọ́n ẹ̀sẹ̀ máa láìpẹ́ yìí náà fi aláìmọ̀kan ni. Ọ̀tọ̀ ni kí èèyàn máa sọ Lárúbáwá, ọ̀tọ̀ ni kú nímọ̀. Ẹ má pe gbogbo ẹni tí bá ń sọ Lárúbáwá, ẹ má pe láàfà òun mímọ̀. Èdènú èèyàn lè délé Haúsá kó gbá Haúsá. Kọ́nà bí èèyàn bá délé Haúsá, àìmọye ni wọ́n gbá Haúsá tó yẹ pé ọjà gbọ́rọ̀ ló ti gbá Haúsá. Táàdẹ̀ máa sọ Haúsá gidi, tí wọ́n dẹ̀ lọlẹ̀ Haúsá. Tó yẹ kó ọmọ Yorùbá ni, ó sì gbé bí yóò sì gbá Haúsá. Sheikh Adam nata'allam lughata al-arabiyya kawasilatin ila fahmi al-Qur'an. Tí Adamu ní à ń kọ́ Lárúbáwá ní àyè ká lè gbọ́ al-Qur'an yìí. Ọwọ́ awúwa mọ̀náfìkì láàfà òun láwà ní funfun. Òun náà máa pera rẹ̀ bí ìgbà tó òun mọ kéwù kan. Wàlẹ́ alùkùnrin àyè màkan ló ń dàwọn ẹ̀. Babalágége sọ̀rọ̀ wípé láti jọ́ tí Ramadan ti bẹ̀rẹ̀, àwọn ètí ìkatírà kankan. Wọ́n ní mi ètí ìkatírà, mo kàn ń sùn ni. Wọ́n ti bẹ̀rẹ̀ nù ni. Bàbá ni mò ń sùn. Tí n bá tún di sàárì, tí n bá kírun mi tán lálẹ́, màá sùn. Tí wọ́n bá jí mi jẹ sàárì, tí n bá jẹ sàárì tán, màá tún sùn. Bàbá mi Mudirul Markaz, bàbá wa ní arọ́wà síwá wípé tí bàbá bá kásùbà tán, bàbá ní tàṣùbà yẹn anytime tí èèyàn bá jí nìyẹn. Ìyẹn ò ní nígbà tí èèyàn bá tó jí náà làṣùbà rẹ̀. Ẹnu nùtù ẹyọ kan lọ́wọ́ á dààmú ẹni tó lóun pé lérí fóun nílà aká ìpá àfà lòun, òun sì katira, òun sì ní mímọ̀. Gbogbo onímọ̀ tó bá pèrè ló mímọ̀ tó bá ta kun tí bàbá wíhun, ilé kéwú tó bá ti kéwú, ó yẹ kó tún dá padà síbẹ̀ kó ọkọ̀ láti alẹ́ ìbá tasa. Ó lè yé dáadáa kọ gbọ́ ọlọ́kọ̀ Al-Qur'ani yìí. Yóò dá fún ọkùnrin yìí. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé àfà yẹn àbọ̀ ńlá wà ní yẹn mùnáfìkì ni. Torí wípé owó tí ń wá lọ́dọ̀ ẹni tọ̀hún akúnjẹ òsì náà gbákòrò sí kó sì bá ti tàyàn jù kò síbi tó ní wọ̀ láti jẹun kọ̀dẹ̀ sí tó ní ṣe. Bàbá Alágége yìí ti dá sọ̀rọ̀ gbésí ayé tiẹ̀ rí, wọ́n ti dá sáyé rẹ̀ rí. Àtàwọn Professor Hamza ẹ̀sìn ọmọ àlebi tí wọ́n ti kéwú iná ni wọ́n mùnáfìkì sì ni ọ́ èé sàfà gidi. Torí tó fi jẹ́ mùnáfìkì ni pé ó wá sọ̀rọ̀ kan wípé lóòótọ́ àbá Mudir àfá wa ni wọ́n, àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àṣùbà bá bá tiẹ̀ lè tẹ̀lé wọn a sì ní takò wọn mùnáfìkì ni ọ̀nù. Èyàn dúró lójú kan ni inú kọ́ takò wọn, tó bá dẹ̀ fẹ́ takò wọn kọ́ dẹ̀ ni tó bá jọ́ olólùfẹ́ Mudir, bàbá Mudir, bàbá fàyè lẹ̀ kí ẹni bọ́dì ọ́ takò àwọn àtà àwọn olólùfẹ́ wọn, àtà gbogbo ẹni tó fọ́lù wọn. Àmọ́ bàbá ní ọmọ amú pọ́ìntì wa, ní tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá mú wa, tẹ́mi náà bá fi tèmi hàn ájọ wá gbé kalẹ̀ àgbéyẹ̀wò ni. Ọwá ní o ní ọ̀tẹ̀lé ọ̀tàkù nìfàkù nìyẹn o rẹ̀ rí mi gbé jáde bọ́ bá ti ẹ̀ takò gan kí ni gbàjẹ̀gbàjẹ̀ rẹ ìmọ̀wó ló ní tó lè fi takò. Bàbá wa ń sọ̀rọ̀ kéwu sẹ́rù kéwu ti ẹ̀wọ̀n wá ni, àbá ń sọ̀rọ̀ mímọ̀ sẹ́rù máa ti ẹ̀wọ̀n là ń wí ọgbọ́. Àmọ́ torí ń tó wọ́n jẹ tí ń dààmú rẹ̀ tí òjò nílà aká yìí lọ́dọ̀ ẹni tọ̀hún, wọ́n á sọ pé ń padà bọ̀ wá dọ̀ rẹ̀ díẹ̀ bí ọba mọ́ wọn rẹ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gbòrò rẹ̀ lọ́rin. Àdìláwà náà ti ń dàgbà díẹ̀ pé gbogbo orú nǹkan bá ń fàjàgbọ̀n ká máa fílẹ̀ díẹ̀díẹ̀, àmọ́ àwọn kọ̀ọ̀kan tó bá gbé wá á máa fún wọn ní ẹgbẹ̀gbẹ́. Àmọ́ kọ́ lọ lè mà wípé ẹni tó ń wíwọn òye òun ẹjọ́ wọn sọ tí bàbá Alágége pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Àkọ́kọ́ náà kí n kọ́ fún lẹ́rìí torí kò mọ̀ wọ̀n mi ó ṣàlàyé fún.
inú àwọn gasawa ti pa ànábì lọ inú àwọn ogun tó lọ èsẹ̀ kan làwọn ànábì ọ̀kí àṣùbà tó yẹ pé oòrùn ilẹ̀ ti má dáadáa kó tó ká àṣùbà kèésẹ̀ kan kèésẹ̀ méjì kèésẹ̀ mẹ́ta kọ́lọ́wọ́ tíra àtàwọn sàbí wọ́n bá ń darí ogun bọ̀ wọ́n bá dalẹ̀ tó bá sùn wọn sí wọ́n bá sùn látara àtàb wàlùmọ̀ṣáká tí wọ́n rí nínú ogun stress tó bá ti wá sùn ànábì lè ní kí Bilal wọ́n Bilal náà sọ̀rọ̀ ó jí wa lásùbà Bilal náà sọ̀rọ̀ harru shams ọ̀yẹ́yẹ́ òun ló jí wọn tó ń ta wọn lápá ní wọ́n bá sáré jí ànábì ilẹ̀ ti má ọyá Bilal pè wọ́n pè sọ̀látùl fajr wọ́n pè irun tán wọ́n dẹ̀ sí pásàdùwàlá wọ́n sì káàmà wọ́n dẹ̀ kírun fáwọ́rà mọ́sá ìkọ̀zú immediately tí wọ́n jìnà ní wọ́n kí ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì ànábì tó wá sọ wípé man nama ani salat aw nasiyaha àdísì ànábì ni ọlẹ́ni ó bá sùn lásìkò tó yẹ kó kí irun àìdá àṣùbá ni àbí ìtọ́wà wo lè jẹ́ pálí ìzọ́lẹ̀ ha ìdá àdàkára ha ìgbà tó bá ti rántí tó bá ti díhun kọ́sá ìlọ lè kí wala kafarata laha bí dhalika nábi nípa kò sí tí ó kìtánà rẹ̀ ẹ̀rùn ilá dhalika kó kí ìhun náà ní kàfàrà rẹ̀ àdísì kan kọlọ wáyé náà ẹlẹ́ẹ̀kejì inú sọ̀yí Bukhari kó tún lọ lè wò níbi tí ń sọ̀rọ̀ tayammum táàbà ń láwà ní funfun ó lè wò ebi àyèmàká tó lóhun kéwú lọ́dọ̀ àwọn àfáhun tí ó rí kéwú géyanjú ẹnu gbólóhùn ẹyọ kan tí bàbá alágége sọ náà lọ́wọ́ dààmú rẹ̀ lọ́wọ́ lọ́mọ yìí tó ṣe ọ tẹ̀lé wọn ni àbó òní tẹ̀lé wọn ni èyí tá ń bí ọkùnrin ọ̀tẹ̀lé wọn bọ́ ọba tẹ̀lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtẹ̀lé rẹ̀ sá a lè kà ọ́ sínú scores bá bá jẹ́ 99 bí wọ́n bá ń bẹ́ẹ̀ àìtí pé 100 -1 ló sì wà. tó àdísì inú sọ yìí Bukhari àríkà ń bẹ̀ Imran bin Hasin òun lọ sọ̀rọ̀ yìí ó ní kunna idha nama rasul lámùnú òkísìkù ó ní bá ànábì bá sùn ó láwọn èdè ànábì kí wọn àṣùbà ó ní wá sùn àdéjì bí bá ń sùn lọ́wọ́ àèdì àtàyẹ̀kúnà huwa yastayqizu bi nafsi òun ni ó jí fún rẹ̀ ó ní torí wípé lánàdìrí má yahdusu lahu fi nawmi ó là àmọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bí oorun tí ń sùn bóyá ń gba wá àyí lọ́wọ́ ni bóyá lọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ ni àlátọ́ bá sì láàlátọ̀dọ̀ Ọlọ́run ni ká máa wá di kọ́ máa já pé àbọ̀ ní tí ká má dààmú àlàáfíà rẹ̀ wọ́n láwọn èjì wọ́n bá pè yíò ní khususiyyatu rasul pé torí kọjá ànábì àwọn àfà wọ́n ní hápù tí wọ́n bá ń sùn lọ́wọ́ kéèyàn má jí wọn àbítú àṣẹ pàṣẹ yàbá wà pé jí mi bàbá dàrú báyìí àmọ́ tí ọba rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn afáàná ẹni kọ́ má jí mi o ń bá sùn tòun lọ́mọ tí ọbẹ̀ bá Ọlọ́run sọ ti ń ṣe lọ́wọ́ èyí ò jẹ́ kan èyí tó wá parí ẹ̀ ní wípé tí ò yá àfáà ni pé mùdírù ń sọ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí hálà wọn sèhíyà gbèrò pé sẹ́tọ̀fẹ́ tí wọ́n ayé àsìkò tí mùdírù wà yẹn pẹ̀lú hálà tí wọ́n wà wọ́n ti wà ní bàbá yẹn ò nídìí nǹkankan lẹ́yìn kí wọ́n jẹun wọ́n sùn àbúrí àfáà yìí dàrú ni kọ̀dá kan mọ̀ ni tó ọmọ ẹ̀ tí wọ́n ni èyí tí mùdírù ṣe wọn bí àfáà àwọn dá tó lè ṣe èyí tó bá lè ṣe pọ́sọ ẹjọ́ tọ́ rẹ̀ wọ́n àkọ́kọ́ wípé wọ́n kọ́kọ́ darí láti hospital wọ́n wálé fún Ramadan láti hospital ni kìí jẹ́ pé kí ní ohun tí aláfẹ́ èdè wọ́n wá wálé fún tefsir pé kí gbogbo àwọn èèyàn orí àwọn wọ́n lè fọkànbalẹ̀ gbogbo wájú wọn jọ́nà àbí inú wádùn wàláhì làásìm mùdírù gba àwẹ̀ ọdún nìkan tún òdí ẹyọ kan wọ́n gba àwẹ̀ ọdún yẹn tán tún òdí ẹyọ kan àwọn èèyàn kọ́ fáwọlé wọn ni àánú ìgbàtọ́lọ̀ ní kó bá mi máa gbà tí wọ́n lè ṣe ọgbọ́ wọ́n tó ń fọtí sínú wèrè láti gbà náà wá dùn ní bàbá òkọ̀ wá sí Ramadan kan tí bàbá ò ní gbà àmọ́ instruction tí wọ́n fún wọn ni pé oorun náà ni ọmọ mú àlàáfíà yẹn wá ẹ máa sùn wọ́n dẹ̀ ṣe ń sùn wọ́n dẹ̀ ń fresh bí wọ́n ti wà ní ó lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n tó ń kọ́ lálàáfíà fíàfíà tó ń gbégi tó ń pè lálàáfíà wọ́n tó ń lálàáfíà ní ọpọlọ bàbá ní mi kátírà kankan mú kàn ń sùn ní gbogbo tó ti wà ń lé tẹ́lẹ̀ olùsọ ara yẹn ẹbẹ́ ilẹ̀ fi ń gbà náà wípé mùdírù ọ̀nà ti nǹkan kan mọ́ wọ́n tó wá rántí gbogbo àwọn tíra tó ti kà láti fi 20 years bàbá tó wá ń dákọ̀ rẹ̀ tó wá ń dá òun lè tó yé òun nìsín wọ́n mọ̀ wípé bírú wọn bá wọn bá sùn àyè jí wọn gbọ́dọ̀ jí wọn tó bá ti jẹun tán ní sáà kún sùn anytime tán bá jí
ńlá ni wọ́n kírun wọn tá a sì ti rẹ́rìí fún nínú àdìsí ànábì pé ànábì náà ti sùn bẹ́ẹ̀ tó kásùbà láàárọ̀ tó gbogbo yẹn ti wà lẹ́rìí kò sí problem. ọ̀rọ̀ pé téèyàn bá sì báraka tó bá bárun tó bá bá ìforíkalẹ̀ níbi sùjúd tí wọ́n yìí tí ìjòkó àtayá ó sì báraka ó sì bá mahallu khilaf ni àwọn akẹ́ni wọn bá ti bá raka eruku tí màmú ò ti dìde lọ báraka àwọn akẹ́ni wọn bá fẹ́ lọ báraka èyí wò ń bí ẹnu ẹ̀ èwo la Kùránì sọ Kùránì ọ̀sọ̀ kankan bẹ́ẹ̀ àdìsí làbí yẹn ju gbogbo ẹ̀ so bí khilafu bá ti wá wà nbírú àwọn nǹkan báwọn kò sẹ́yìn tó ṣe tí ọ̀ lọ àwọn èèyàn ọmọ jiná o ọ̀rọ̀ mímọ̀ yìí máa ok mo rò pé àwọn èèyàn sọ ọ̀rọ̀ kéwú wọ́n sọ di ọ̀rọ̀ bí ìgbà tí èèyàn kan tí bá ti bá ni wọ́n ń ṣe wọ́n sọ di ọ̀rọ̀ àṣà kéwú sàṣà bọ́ bá ti katira kan tó ń gbé kí wà tó bá yí kẹyàn mẹ́ta ọkẹ́ nìkan tó kà yí tọ́ dájú tiẹ̀ lọ lọ́ba ju tọ̀dọ̀ ẹlẹ̀ babalágége òkè sọ̀sọ̀kúsọ ìwọ ni wọ́n ń gbọ́gbọ́ kúgbọ́ ló òfin tí ìdùnnú gbọ́ èyí ò jẹ́ ọ̀kan.